إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم عليه وعلى آله وصحابه ومن سلك مسلكهم ونهج منهجهم إلى يوم الدين. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ ní ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala, ọba tí ó sọ ìpàdé ẹnìkọ̀ọ̀kan wa náà ká máa bẹ ní ẹ̀dá tí ń bẹ lórílẹ̀ ìpẹ̀ ní alẹ́ ti èní. Adúpẹ́ fún ọba tí ó jẹ́ pò nìkan ló lè ṣe léyìí, kò sẹ́nìkan nínú ẹ̀dá tó lágbára àti sẹ́mi ẹ̀dá kù, kò sẹ́nìkan tó sì lágbára àti pè é kó tó. Ọba tó wá ní ká máa bẹ lórí dáadáa yìí, adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba náà. Àpadà sí ibú tí ó bá ní tátò fi rìnà míì kó nẹ́ẹ̀sì yìí bọ́lọ́run ọba àlékè ọlá sí gbé kalẹ̀ bá Nábì Muhammad sallallahu alaihi wasallam bí ó ṣe ní ká ṣe sílẹ̀sìn tí ń ṣe súnà rẹ̀, ọlọ́mọdé bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wàrà àpadà sí ibú bẹ́ẹ̀. Ní alẹ́ yìí bákan náà a máa tẹ̀síwájú lórí ètò wa Afhamu Salafu Salih tí àwọn ustaz wa Sheikh Bashir bin Abdul Ghani Abu Fatima Ofeana tí wọ́n ti ń ṣàlàyé fún wa ìdánilẹ́kọ̀ọ́ nípa tọ́píkì èyí tí a dé láti bí oṣù mélòó kan tá a ti ń bá bọ̀ tí ń ṣe Atibu Nabawi, tá a ti ń ṣàlàyé nípa ìwòsàn tí ń bẹ nínú ẹ̀sìn lẹ́yìn tí ó ṣe déédéé ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ní ká máa ṣe ìwòsàn. Ìjẹ́wòsàn yìí ìgbàláyé wà fún wa, àmọ́ ká má ṣe níbi tí Allah subhanahu wa ta'ala níbi àwọn nǹkan tó bá ṣe léèwọ̀ fún wa. Àti wá mẹ́nuba àwọn ọ̀rọ̀ lọ́rọ̀kọ̀ òjọ̀ kan, ìbéèrè ti pọ̀ lóríṣiríṣi tí Allah subhanahu wa ta'ala tí a ń bẹ nínú àánú ẹ̀ kó jẹ́ kó ṣe ní tí ó jẹ́ àǹfààní ńlá tó pọ̀ fún àlèhùmà. Níbi tí a ti dúró níjẹ̀ ìjọ, inshallah láti tún máa tẹ̀síwájú nípa èyí tó ṣe é ṣe pẹ̀lú tilẹ̀ Lárúbáwá lọ́hùn àti èyí tó tún ṣe pẹ̀lú ilẹ̀ wa nínú àwọn nǹkan egbòogi tí ó lè máa jẹ́ ìwòsàn fún àwọn àgọ́ ara wa tí a sì fi ní bọ́ síbi ẹbọ àbí tá bọ́ síbi tí ó mú àríbìnú Ọlọ́run. Sheikh wa níbi tá ti dúró láti máa tẹ̀síwájú, falyatafaddal. Alhamdulillah wassalatu wassalam ala rasulillah, amma ba'd. Adúpẹ́ fún ọba àlékè ọlá subhanahu wa ta'ala, àìsàn tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àtàwọn aráalé rẹ̀ àtàwọn bá tún tẹ̀lé orípa rẹ̀ títí tí ó fi di ọjọ́ ẹ̀san. Àlàyé wa tí à ń bá bọ̀ láti tó ń bá lọ òun náà nípa ọ̀rọ̀ ìwòsàn. Ọlọ́ọ̀bá ọba àlékè ọlá subhanahu wa ta'ala kò kọ̀ fún wa, kò sì gbé jìnnà sí wa pé bí nǹkan bá rọ́lù wá láwọn àìsàn pé ká wá láti pé ká ṣètọ́jú rẹ̀, àmọ́ lọ́nà halali. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ṣàlàyé fún wa yékéyéké tí ò sí rújú, tí ò sí tó dàrú níbẹ̀ nípa pé ká wá ìwòsàn àmọ́ lọ́nà halali. Ká má gba ọ̀nà haram lẹ́yìn tí wọ́n fi bóyá bí ìmúkúmu ọtí a máa fi ṣe ìwòsàn. Ká sì má gba ọ̀nà haram ní nǹkan tí Ọlọ́run bá kọ̀ fún wa ká máa fi ṣe ìwòsàn. Bóyá ká máa tu adìẹ lórí, ká máa ká ẹ̀jẹ̀ rẹ̀ sí nǹkan, haram ni, kò lẹ́tọ̀. Àbí àwọn ọ̀nà míì táwọn ń gbà láwọn ẹranko tálà fi ń ṣe ìwòsàn yẹ pé Islam sì takò, torí ẹran táì bá ti jẹ àgbọ̀rọ̀ fi ṣe ìwòsàn. Ejò ní ìsìn àlè jẹ́nìsì Islam àlè fi ṣe ìwòsàn. Olóńgbò mùsù àlè fi ṣe ìwòsàn. Ká má tiẹ̀ wá sọ̀rọ̀ tán gbà pa lọ́nà tó lẹ́ pé ó léwu gidi gan. Bẹ́ẹ̀ àwọn ẹran halali mi náà ń bẹ tẹ́pọ̀nà tán gbà pa ọ̀nà haram ni. Mùsùlùmí a gbọ́dọ̀ jìnnà sí gbogbo nǹkan wọ̀nyí. Tàbí kó jẹ́ pé ìṣe tá lọ sí ń bẹ̀ a lọ gbé nǹkan sórí ìta rẹ̀ pé àfi ń rúbọ, ọ̀nà haram gbogbo àwọn nǹkan wọ̀nyí.
Ṣé pé tí àwọn bá ilé kúlé lórí kò ní bá ẹ̀rọ pàdé wájú ọba àlekè subhanahu wa ta'ala, aburú ńlá ni ó jẹ fún. Mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí bí ká lọ fún apọ́mọ wa ẹlẹ́gbẹ́ ọmọ ni ẹ̀ẹ́dìrú, ó lọ́kọ ọ̀run ni ẹ̀ẹ́dìgbà, gbogbo eléyìí ni ọ̀nà ẹbọ ni ká jìnnà sí. Torí pé ara ń tẹ́ pé wọ́n ń dì í, wọ́n ń so, wọ́n ń ṣe gbogbo ẹ̀, wà máa da alẹ́ tó ń ti bẹ́ẹ̀ wọ́n rí àbáyọ ń bẹ̀ náà. Torí pé Allah subhanahu wa ta'ala ẹni tó bá kádàrá pé láàfíà náà ni ó ní, ẹni tó bá ti kádàrá pé kò ní ní, kò sí irú ta wò ó ṣe àbí ta gbé kò lè ní. Ló fi jẹ́ pé ọ̀nà aláàlí ó yẹ kó tó a. Àmọ́ ti bí agbègbè ibi tá a wà ta ní kó tó di pé àárẹ̀ kò ń bẹ̀, insha Allah subhanahu wa ta'ala àárẹ̀ kò ń bẹ̀. Àmọ́ kó tó di pé àárẹ̀ kò làwọn ní àtúnṣọ díẹ̀ ń bẹ̀ nípa ọ̀rọ̀ jìmá'ù, ìsúnmọ́ ìbálòpọ̀ láàrin ọkọ àtaya. Àtọkọ àtaya. Nípa wípé Ọlọ́run ń lo sábàbí okùnfà tó yẹ pé ìfẹ́ fi máa ń wà nínú ilé, ayọ̀ máa fi ń wà nínú ilé, ìdùnnú máa fi ń wà nínú ilé, ìfarabalẹ̀, ìfọkànbalẹ̀. Ọlọ́run pé lè tẹ́sùkúnú ilé ìyá torí kẹ́rin jọ fọkànbalẹ̀ sọ́dọ̀ ara yín, ọkọ ni àti ìyàwó ni. Ọlọ́run ń lo kìíní ní sábàbí. Àmọ́ àwọn níbi tá a lò gbàdé lóde òní, ìjẹkújẹ, ìmọ̀kúmu, ọ̀nà tí ò tọ́, ó ti padà wíìkì ní tí ń sọ wá di ọ̀lẹ yányá. Ọ̀pọ̀lọpọ̀ ó ti di ẹni tẹ́ kó di ọ̀lẹ, ọmọ kékeré àbàjẹ́ kó ti dọ̀lẹ, àgbàlagbà ọ̀nà ti lọ yányá. Ló fi jẹ́ wípé inú tá a gbọ́dọ̀ kàkún, tá a ti gbọ́dọ̀ pàtàkì, tá a gbọ́dọ̀ máa ṣe ni. Àwọn ti dé kó yẹra kọjá ń pa wípé Yorùbá ló ní àṣà, èdè burúkú tí ò dá lẹ́nu, tó wá jóúnjẹ ni. Jóúnjẹ ni. Àmọ́ bàbá níbi ò bá jóúnjẹ, ìwọ ọlọ́pàá mọ́ lára rẹ̀ fún àlàáfíà ara, nǹkan dínkù ń bẹ̀, nǹkan ṣòfò ń bẹ̀, tí ó padà máa hàn sọ́mọ èèyàn. Ló fi jẹ́ wípé àfihàn ń ṣàlàyé rẹ̀ fún wa díẹ̀. Àmọ́ ká gbé láti ń pa wípé a ti sọ díẹ̀ pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ bí infection ni, alẹ́ ní fọkùnrin àtobìnrin. Àmọ́ bágbà bá ti ń dé nígbà míì, àbí ẹ̀ ti ń ṣe àwọn kankan bẹ jẹ́ pé ara ó máa weak, jẹ́ pé bóyá ọpọlọ wa ò gbé nǹkan, ó sì ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọpọlọ kékeré. Àwọn kọ́tà kò fi ṣe aláǹfààní lónìí nípa wípé n tí máa ń jí n tá ń pè ní sọ́jà ara, táwọn pé bóyá n tí máa ń jí pé mo fẹ́ jí sọ́jà ara mi ò torí àìsàn tí máa ń bọ̀ àbí tó ti wà láà kó fi tètè lè tẹ kú kọ́lọ̀ fi lè mú jìnnà pé èyí ń jí sọ́jà ara mi. Àbó oògùn tí mo fẹ́ lò kó lè fi tètè ṣiṣẹ́ ní ara mi. Ẹ̀dí á wá àlùbọ́sà tá a máa ń jẹ mi, ká wá ẹyọ kan tá a bá wà ká gé kéékèèké, ká wá àlùbọ́sà ayù, ká wá bí ẹyọ bíi méje, ká gé òun náà kéékèèké, ká wá atalẹ̀ funfun tá a máa ṣe jíńjà tó bá tóbi ẹyọ kan, ká gé kéékèèké. Tá a bá ti wá gé bẹ́ẹ̀, ká wá mú omi tó tó lè dé bíi 50 cl, ká wá fi sè é. Tá a bá ti fi sè é tó jiná, tó bá ti wá jiná, á sì á mú turmeric, atalẹ̀ pupa, powder rẹ̀, á bù síbí kan sí lórí nọ́mbà náà, á tuntun dé mọ́nà padà yóò lè bí ìṣẹ́jú 5. Tá a bá ti wá sọ, sísọ tá a bá sọ nì, á wá ṣe nǹkan kan bẹ̀. Kí la ṣe? Òun náà ni wípé á sẹ̀, tá a bá ti wá sẹ̀, tá a ti sẹ̀ sínú kéèkan tán, á wá mú òròǹbó ẹyọ kan, á là á dà sínú rẹ̀ báwọn. Á mú oyin síbí kan, á dà síbẹ̀ báwọn. Ó ti tán. Àárọ̀ kùtùkùtù ká tó jẹ nǹkan kan, ká máa mu síbí kan láàárọ̀. Lálẹ́ tá a bá fẹ́ sùn, ká mu síbí kan. Ìgbà tí bẹ́ẹ̀ pé bí ọ̀sẹ̀ méjì ká mú wò, á rí pé ìṣesí ara wa ó change. Ìṣesí ara wa ó change lágbára Ọlọ́run. Mo ń tọ́jú àìsàn yìí tipẹ́tipẹ́, kì í sọ̀rọ̀ pọ̀rọ̀ ọmọ kí n lè súnmọ́ bẹ́ẹ̀ àbí kí obìnrin lágbára nìkan. Àwọn àìsàn míì bẹnu ara wa gan tẹ́ pé láti jọ́ yóò tún jẹ́ kí àwọn ara wa kórè ibi gbé láti pé kò fi lálàáfíà kíákíá. Èyí ń lọ́nà kan. Ọ̀nà kejì, èèyàn máa ń ní pé bóyá ara máa ń ro mí sá àbí ìṣẹ̀ lágbára ni àbí kinní kan ni. À ń pe kinní kan ní abátù sáúdà, black seed.
ẹja wa kó pọ̀ díẹ̀ ká wá sè é. Tá a bá ti sè é tó jiná dáadáa á wá sọ. Tá a bá ti sọ á yọ omi rẹ̀. Omi tá a yọ á lọ wá egbò òrúwọ ká wá ká gé kéékèèké. Egbò ọgbọ́ ká gé náà kéékèèké. Ewé àtò ká fi síbẹ̀. Káún díẹ̀ ká fi sí. Álọ́ọ̀mù díẹ̀ ká fi sí. Omi tá a fi ṣe black seed ní abájí sọ̀dá ńlá á fi ṣe àti kó abájí sọ̀dá yẹn kó mbẹ̀. Á wá fi ṣe. Tá a bá fi ṣe tó bá ti jiná dáadáa á tún wá sọ. Tá a bá ti sọ á tún kó gbogbo àwọn èròjà ikú pátá á tún ṣe. Á wá bu oyin díẹ̀ sí á tún gbé kaná pẹ̀lú náà tí ọ̀rọ̀ máa jò díẹ̀. Tó bá ti wá jiná máa dára padà ó ti tán. Á kàn mú síbí méje láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Láàrin ọ̀sẹ̀ kan ní ká fi dán wọn. Mo wíìkì ara mi ṣe gbá kinní kan á rí padà yóò change lágbára Ọlọ́run. Insha Allah. Bẹ́ẹ̀ tí èèyàn bá jẹ́ pé àgbà mo wá ní BP mo ní ṣúgà àbí kò mi tóbi díẹ̀ ni lọ́kùnrin gan. Ẹ dé ká try ká wá abatu sauda black seed yìí. Tá a bá ti wá ká wá ewé mángòrò. Èyí mángòrò tá a bá ti wá yìí ká wá sè é. Tá a bá ti sè é tó jiná dáadáa ká wá sè é. Àmọ́ tó yẹ kó a bá tún ní kápá tá a bá fẹ́ sè yẹn ká fi àlùbọ́sà ayù sí. Tá a bá ti fi àlùbọ́sà ayù sí ká wá fi sè é. Tí tá a bá ti wá sè é ká máa mú láàárọ̀ lálẹ́. Yóò wúlò fún àgbàlagbà ni àbẹ́ni tí yẹ pé Ọlọ́run ní kí ẹ pé bóyá àwọn àìsàn díẹ̀ ń bẹ́ra rẹ̀ láti pé kó jí ọpọlọ rẹ̀ yóò tún lè jí nǹkan abẹ́rẹ́ náà. Ó ní pé kí ni tó máa ti mú ọpọlọ rẹ̀ yóò jí pépé dáadáa padà. Bẹ́ẹ̀ BP rẹ̀ lágbára Ọlọ́run yóò wálẹ̀ kódà ṣúgà gan wálẹ̀ ká ló ti yọkùn tẹ́lẹ̀ gan ikùn yẹn yóò bẹ̀rẹ̀ sí dẹ́kun dáadáa lágbára Ọlọ́ba tó bá lè gbìyànjú ẹ̀. Bẹ́ẹ̀ pé mo wá ní jẹ̀dí ní dà mí láàmú aláyà mo ti ṣe kíní jẹ̀dí mo ti wá lóògùn ṣe kíní kan kì í ṣe tó le. À ń pegi kan lé Yorùbá ní kàṣíà egbò rẹ̀ egbò kàṣíà yìí á rí pé tá a bá wu ìmọ̀ ní dúdú dára á hà dúdú nǹkó á wà gé kéékèèké. Tá a bá ti gé kéékèèké sínú ke kànáfùrù a nílò dídí bá náà ni á bù sí díẹ̀. Káfúrà pẹlẹbẹ ara fi díẹ̀ náà sí. Lẹ́yìn ìjọ́ kẹta ẹ̀rí kákan ra wọn mú láàárọ̀ lálẹ́. Ẹ̀yìn ro mí ni àwọn ẹsẹ̀ ro mí ni àwọn ara mi ń ṣe ìpínlẹ̀ kan ni yóò rí pé yóò lọ lágbára Ọlọ́ba tí ó ṣe dáadáa lágbára Ọlọ́ba. Bẹ́ẹ̀ tó àìjẹ́ pé yẹn wò pé léyìí ìyẹn lè lọ wú kínní àìdí àwa bàrà yín ká bó èpo ara rẹ̀ dáadáa ká pẹ̀bù sínú ẹ̀kọ́ ká gé kéékèèké ká wá kànáfùrù ká fi sí ká wá bàká ká gé náà sí díẹ̀ ẹ̀pà kún ká gé sí tá bá ti wá gé sí ká rẹ̀ rírẹ̀ tá a bá rẹ̀ yìí lẹ́yìn ìbíjọ́ kẹta ẹ̀dẹ̀ ká ara wọn mú láàárọ̀ lálẹ́. Iṣẹ́ tí ó sì lára ó pọ̀ gan yóò iṣẹ́ jẹ̀dí yóò tún wúlò fátọ̀ sí yóò tún wá wúlò fún ikọ́ ọmọkùnrin kó lè bìtìbìtì dé dáadáa. Ọlọ́mọ ń lò sáàbì gidi gan. Àmì ètò ẹ pé àtọkùnrin àtobìn ló lè lò fún infection eléyìí Ọlọ́run sábà lò sáàbì epo lágbára gidi gan láàrin ọ̀sẹ̀ kan náà ni. Láàrin ọ̀sẹ̀ kan àyàfo olóyún nìkan ni ò lè lò. Àyàfo olóyún nìkan ni ò lè lò. Atalẹ̀ láwà atalẹ̀ funfun àwà àgé kéékèèké àlùbọ́sà ayù àgé kéékèèké kànáfùrù àdàsí òrombó àfìsí àìdán àfìsí ẹrù àwọn ká àfònàsì àwàsé tó bá jẹná dáadáa àmọ̀mọ́ kọ́ọ̀pù kan láàárọ̀ lálẹ́ ẹ̀dá mú láàrin ọ̀sẹ̀ kan àtọkùnrin àtobìnrin ẹ̀dá mú láàrin ọ̀sẹ̀ kan á rí bí ara wa ó sì ṣe dáadáa. Tá bá lọ́mọ kékeré bí ọmọ yìí infection ń dọmọ ilé àmọ́ àtàgbàlagbà kò sẹ́ni tí ò lè lo léyìí tí mo fẹ́ sọ infection náà iṣẹ́ fún àtọmọ kékeré àtàgbàlagbà kódà bá lọ́mọ kékeré tọ́lọ́ nǹkan rẹ̀ pé ó ti ní pólẹ́mù yìí torí pé infection ni alóhùn ló lórí tá a gbọ́dọ̀ mo wá ní mi ò ní ẹ̀dí àmọ́ lògùn rẹ̀ lásìkò tá a wà yìí torí pé jẹkújẹ tá à ń jẹ gan pọ̀
tí ń pa ìmú ara wa lórí nǹkan sọ̀rọ̀ ìmú lẹ́ẹ̀kan alálùbọ́sà yẹn láti lè jí sọ́jà ara wa àjẹkújẹpọ̀ àwa ní àní káṣẹ mọ lélẹ́yìn nítòsí ó mọ̀ dá púpọ̀ àwa kárọ̀tì tán máa ń ṣe nù kárọ̀tì àwa àgẹ̀ kéékèèké bẹ́ẹ̀ òróǹbó àràmọ́ náà àfìsí àlùbọ́sà ayù àfìsí atalẹ̀ funfun àfìsí àwa àṣe tí ó jìnnà dáadáa ẹ̀dá máa mú láàárọ̀ lálẹ́ kó alẹ́ fọmọ kékeré mu lélẹ́yìí alẹ́ fọmọ kékeré mu ó wúlò gidi gan gbogbo àkẹ́ni ẹ̀mẹ́dàbí ṣe máa ń wúlò sẹ́rí tí wọ́n ń fa púlẹ̀mù nípa wípé a máa ń wò pé tá a bá ti lò torí pé àdámọ́ ọmọ èèyàn a máa fẹ́ràn kan bí idán mo kàn gbóyè lásán ó yẹ kó ti mọ iṣẹ́ bá náà ẹ wo àdìsí mẹ́rin sọ yìí Bukhari Muslim gbogbo ayé ànábì Muhammad sallallahu alaihi wasallam jaa rajul ila nabi sallallahu alaihi wasallam ọkùnrin kan lọ́dọ̀ ànábì yashtaki ni wọ́n ń pariwo pé ọmọ ìyá inú ànábì ní lọ fún lóyún mu ó lọ ó tún dé ó ní mo ti fún ara rẹ̀ ìyá ànábì ní tó fún wọn ó tún lọ tún dé ó lára ànábì ní tó fún wọn lẹ́ẹ̀mẹ́ta gbọ́dọ̀ kẹta ànábì ní ikọ̀ ọmọ ìyá rẹ̀ ní parọ́ ọ̀rọ̀ ọlọ́ọ̀bà òdodo ni bọ́lọ̀ sí yóò sì olóòkára pé wúlò fún lẹ́sẹ̀ àtọ̀ ààrẹ ti yá àmọ́ àwọn ọmọ fẹ́ pé ẹ̀ka ní láti ló báyìí ó já náà nù ìyẹn ní kó bá wa tó fi di pé à ń kó ọwọ́ à ń kó sẹ́sẹ̀ à ń kó síbi tí ẹ̀ka kó sí torí pé ọ̀nà tá à ń gbà ń wá wòsàn yẹn ọ̀nà aburú là ń wá ní tó jẹ́ magic ọ̀rọ̀ òsín yìí ṣe bẹ́ẹ̀ ìyẹn ṣe pé wọ́n mísì nǹkan mọ́ àfi nǹkan burúkú kan tí ò fi ṣiṣẹ́ gbùrù lójijì rárá díẹ̀ nítorí wọ́pọ̀ jù ń bi àwọn nǹkan egbòogi ó ní pé yóò mọ̀ ṣiṣẹ́ díẹ̀ àmọ́ sẹ́rẹ́ lọ láíláí ni ẹ̀wọ̀n bàbá jọ̀hún àwọn ò mọ̀ ẹ̀lọ́ ti ní tán ọ̀rá mọ́ lò bàbá mi bẹ́ẹ̀ efinrin lárúkùtù ìlówó ọkọ ló jẹ ẹgbẹ́ efinrin lásán tá a bá rí yẹn ni àbí ewúro igi rẹ̀ tí wọ́n fi rìn lárúkùtù ó fi orí tán kó jẹ orógbó sí i táwọn ń pè lọ́mọkùnrin yóò dùn ọ́ èèyàn mélòó ní jẹ mọ́nì rẹ̀ ni efinrin lásán tá a rí ni wọ́n fi ń sọ ọ́ lè fi ṣògùn jẹ̀dínà téèyàn ó ṣe bí ẹ̀fọ́ tó bá yẹn ro kó o jẹ tèdí ọ̀jàgbẹ́ ara rẹ̀ ó balẹ̀ ó yẹ ìyàkuyà ara dànù gbogbo ẹ̀ yóò yá dànù gbogbo àwọn nǹkan tó wúlò fún àyè ló ṣe ẹ wo orú kílókè ní ìsìn pé mo ṣe wà èmi kọ gbogbo orú àwọn kíní yìí o tí a bá omi àgbọn kàrántì yẹn omi àgbọn máa wo omi àgbọn kó wá orógbó kó pọ̀ díẹ̀ kó bó ipò rẹ̀ kó wá gé kéèké sí kó wá taare kó dà sí kó wá rẹ̀ kalẹ̀ lẹ̀ lẹ́yìn ibi ijọ́ kẹta mo mú short cup kan láàárọ̀ lálẹ́ infection ọlọ́mọdé sábà fún bp ọlọ́mọdé sábà fún ìyìn ò lè súnmọ́ obìnrin ọlọ́mọdé sábà fún oní diabetes ọlọ́mọdé sábà fún ní nǹkan ní bó ṣe ra wà náà yẹ̀ta. ẹ dákun ẹ bá tún wí. omi òrombó omi àgbọn ni omi àgbọn àtorógbó ní méjì àtorógbó àtàtàrí ní mẹ́ta èyí wà rẹ̀ lẹ́yìn ìjọ kẹta ẹ̀dínwó mu short cup kan láàárọ̀ lálẹ́. jazakumullahu khairan ó dàbí kí ẹ má dákẹ́ mọ́ àmọ́ àsìkò ó ti ń kanlẹ̀kùn gbogbo àwa tí a bá wà nílé tá a tún fẹ́ tún ètò yìí gbọ́ lọ́nà kan àbí kejì lérí ẹ̀rọ Facebook page ká lọ wo Markaz Dari Salafiya Ọ̀fà a lè tún ètò yìí ká máa tún gbọ́ lọ nígbàkigbà Markaz Dari Salafiya Ọ̀fà àbámbẹ̀ bákan náà àwọn ọmọ ìyá tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tó fi ń jẹ́ kó ṣe àǹfààní fún àlèwúmọ̀ pé àti nǹkan ńlá ń bẹ nínú ẹ̀sìn báyìí tí ó jẹ́ pọ́nà ẹ̀tọ́ ni tí ó sì múni sórí láyé tá a sì fi fírì kú òun ròyìnròyìn àwọn ọmọ ìyá náà kọ́lọ́wọ́ bá àlekè ọlá kó bá san wọ́n ní ẹ̀san olóore àwọn afá náà tí wọn ò sì bìkítà ní táwọn kan ń pè lówó ńlá tán jókòó tì rè pé ẹ jẹ́ kó ṣàǹfààní fún àlèwúmọ̀ kí yín pé jazakumullahu khairan ọlọ́wọ́ bá àlekè ọlá yóò san yín ní ẹ̀san olóore láyé ń bì àti ní ọ̀la àlìkìyámà àwọn tí a bá tún lérò pé a fẹ́ jẹ́ kí ètò yìí náà kó tún máa tẹ̀ wájú a lè fi nọ́mbà ìfowóránṣẹ́
sí èyí tó jẹ́ ti Zenith Bank, orúkọ àkáǹtì yẹn náà ni Markaz Dari Salafiya Ọ̀fà, orúkọ tí ń jẹ́ náà nù ni. So àkáǹtì tá a sẹ́ndì owó yẹn sí òun náà ni 122-572-7608, lẹ́ẹ̀kan sí 1-2-2-5-7-2-7-6 kí Allah subhanahu wa ta'ala kó san ẹnìkọ̀ọ̀kan wa lẹ́san iṣẹ́ olóore. Ìbéèrè kan wọlé níbí ká tó máa tẹ̀síwájú. Wọ́n sẹ́ndì ìbéèrè náà pé arábìnrin kan wà, orí máa ń fọ́ wọn gan. So orí fífọ́ yẹn ẹ̀ ti wá lóògùn, wọn ti lọ hospital, wọn sí gbogbo ẹ̀wọ̀n, kò sí tí wọn fẹ́ ṣe tán. Àmọ́ orí yẹn ti máa ti ń fọ́ wọn, wọ́n ní àárín àmùjẹ̀bá ìgà yóò sì máa sọ kúlúkúlú. Ẹ dákun, kí ni ẹni tí ìrànlọ́wọ́ tí Ọlọ́run bá kádàrá táwọn bá lè lò tí ó lè ṣe àǹfààní fún irú nǹkan bẹ́ẹ̀? Náà alhamdulillah, irú orí fífọ́ bẹ́ẹ̀ kan wá tí ó bá ṣe hijama tá ń pè ní kúpin, kan máa dégò, wọ́n bá wọn ṣe ó ti ní bí wọ́n ṣe ṣe tán, bá ti ṣe tán kan wá àlùbọ́sà ayù, òróró rẹ̀ kan fi ra ibi tí ń bá máa ń ro tí ń fọ́ wọn yẹn. Ọ̀nà àkọ́kọ́ náà wọ́n sì máa mu síbí kan bẹ̀. Ọ̀nà kejì, àlùbọ́sà tá a máa ń jẹ kan ṣe é kó jiná dáadáa ká máa mu omi rẹ̀. Ọ̀nà kejì náà. Ọ̀nà kẹta, ọ̀gẹ̀dẹ̀ àgbagbà. Ọ̀gẹ̀dẹ̀ àgbagbà gángan, igi tá fi máa ń gbé wọ̀ gbóró, igi tí mẹ́láyìn táwọn ọ̀gẹ̀dẹ̀ yóò so mọ́, igi yẹn kan yọ sọ́, tá bá yọ igi kan wá sí pọ̀lú ọ̀gẹ̀dẹ̀ ẹyọ kan dúdú, àgbagbà ẹyọ kan, tá bá ti sè omi rẹ̀ náà kan máa mú láàárọ̀ lálẹ́. Ọlọ́run máa ń lò sábàbí dáadáa. Jazakumullahu khaira. Tọ́, àyè wà fún àwọn ará ilé láàrin ìṣẹ́jú mélòó kan láti pè wọlé. Ọlọ́wọ́ bọ́tìnì nọ́mbà tí wọ́n máa pè sí òun náà ni 081-41-32-6576, lẹ́ẹ̀kan sí 081-41-32-6576. Nọ́mbà kejì bí ìta tó lè pè wọlé òun náà ni 070-522-92260, lẹ́ẹ̀kan sí 070-522-92260. A kí àwọn ọmọ ìyá. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Náà béèrè yín. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ ti wọlé, kí ni ìbéèrè yín? À ń gbọ́ yín dáadáa, ẹ máa sọ̀rọ̀ nsó. Ó ti rebété. Àwọn ń gbọ́ yín yékéyéké dáadáa níbí báyìí. Naam. Assalamu alaikum. Alaikum salam. Ẹ sókò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín. Kí ni ìbéèrè tẹ́ fẹ́ béèrè? Hello, à ń gbọ́ yín, kí ni ìbéèrè yín? Àdúpẹ́ kálẹ́, kí ni ìbéèrè yín? Ẹsẹ̀ tí ń ro arúgbó náà, tí ẹsẹ̀ yẹn ó fi náà, ẹsẹ̀ tí ń ro arúgbó ń tá lè lò sí. Ẹsẹ̀ tí ń ro arúgbó, àtàrúgbó, àtọ̀dọ́, bóyá ẹsẹ̀ ń ròyàn ni, arthritis ni, rheumatism ni, ń ròyàn ni. Ẹ jẹ́ ká lọ wá ewé tíì. Ewé tíì. Ewé tíì, ẹ jẹ́ ká wá. Pineapple. Ọ̀pẹ̀yìnbó. Ọ̀pẹ̀yìnbó, ààbò èpo rẹ̀ àti kíní orí rẹ̀ yẹn. Àti ginger, atalẹ̀ funfun. Ẹ jẹ́ ká wá sè é, tó bá ti jiná dáadáa, ká wá mú láàárọ̀ lálẹ́. Ká wá bá tó sàwùdá black seed, oil rẹ̀. Ká gbá lórí iná, tó bá ti gbá dáadáa lórí iná, ká wá sọ. Tó bá ti sọ, ká wá pín sí méjì. Ìdá kan bẹ́ẹ̀, wọ́n mú ata àjọsìn, wọ́n lọ bí ẹyọ bí méjì mẹ́ta, wọ́n fi sí. Èyí tí wọ́n bá ta àjọsìn sí yẹn, ìyẹn ni wọ́n máa mu síbí kan láàárọ̀, síbí kan lálẹ́. Ìkejì tí wọ́n bá ta àjọsìn sí yẹn, ìyẹn ni wọ́n máa fi wọ́ gbogbo tí máa ń ro wọ́n yẹn. Ọlọ́run fún aláàfíà lágbára. Jazakumullahu khairan. Aláwọ̀ san yín ní ẹ̀san olóore. Wa alaikum salam wa rahmatullahi. Kí ni ìbéèrè yín? Bọ́lẹ̀ tí ń pè. Naam. Láti kírun.
náà àtàrí ni wọ́n pè, wọ́n ní orógbó àti omi àgbọn àti àtàrí bẹ́ẹ̀ ni. Tọ́ níbí báyìí a ní sí orógbó àtàrí yẹn náà sí bí ò bá ṣe máa ń lò ṣe é ṣe pé kò bá ń tíṣẹ̀rí àlẹ́ àlò mu wọn wa alaikum salam à ń gbọ́ yín. Amina amina amina. Tí àtọ̀ ọkùnrin bá lẹ tó bá sàn tí ò gbọ́dọ̀ mọ́ náà. a ní tí àtọ̀ ọkùnrin bá sàn tí ò mọ̀ dọ̀mọ́ Bẹ́ẹ̀ni. ẹ̀dẹ̀ kan wá ewé mọ́ngòrò Ìwé mọ́ngò wọ́n wá sí pẹ̀lú àlùbọ́sà jíjẹ náà. wọ́n máa ti wá sí pẹ̀lú àlùbọ́sà jíjẹ ká máa mú ọlọ́mọ lò sábàbí dáadáa. Jazakumullahu khairan. Ọ̀rọ̀ àtàrí ẹ̀ tí ì bá yẹjú ẹ o. Àtàrí- Wa alaikum salam ẹ̀yà kẹ́mọ́ bínú. Naam, kí ni ìbéèrè yín? Orí fífọ́. Òkè tẹ́ bá lo ibucap yóò fi lẹ̀lẹ̀ tó bá tún yá yóò tún kọ́ntínú padà ní orí fífọ́ yẹn. Wọ́n ti ṣàlàyé kan náà ní ìsìn wọ́n ní kẹ́jẹ́ kí wọ́n ṣe ìjámọ̀ wọ́n lẹ́ni tí orí bá ń fọ́ púpọ̀ jù pé àwọn ti lọ hospital àwọn ti lògùn àwọn ti gbé àmọ́ táwọn bá ti lo ibucap fúngbà díẹ̀ yóò lọ yóò tún padà wá again. Wọ́n táwọn bá ti lo oògùn kan lóògùn ìbò yóò lọ yóò tún padà wá again. àkàtà àwọn ìta ìsọ síwájú náà Náà. ọlọ́mọ aláàfin ara gbọ́ lọ. Tọ́ ẹ bá fẹ́ tún agbọ́ torí àsìkò gbà wá ká tó tún mú wa padà mọ́ tó àsìkò yìí ti kó wa ní pápámára ẹ lọ sórí Markaz Dari Salafia Ọ̀fà lórí Facebook page ẹ bá ń bẹ̀ so ẹ bá ní ìbéèrè náà ẹ béèrè pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run àwọn elétò wọn náà bí ó sì di etí gbọ́ àwọn ustazi wa kábí Allah subhanahu wa ta'ala lílágbára àti gbàjú náà. ilé ẹsẹ pé fún ipa. Ẹ dákun sars ní ètò kẹrà lọ́wọ́ bí nancy wọ́n sọ fún wa pé ẹ dákun ẹ bá wa tẹ nọ́mbà yín síta ẹ bá wa pè ẹ dákun. 080 080 74 74 31 31 64 64 79. 79 so nọ́mbà àwọn àfáàní yẹn tí ẹ bá lè pè wọ́n sí lẹ́yìn ètò kí Allah subhanahu wa ta'ala kó ṣe ìwòsàn fún gbogbo wa. Ẹni tó bá ní tọrọkọ́bọ̀ kejì méjì kan kò sí ẹ̀kan tó kéré gbogbo ní téèyàn bá ti síwájú fún Allah subhanahu wa ta'ala á bá lé ẹ̀san olóore níwájú Ọlọ́run oore náà Ọlọ́run sì fi san. Àkáǹtì tí a sẹ́ẹ̀dì owó sí tá a bá fẹ́ fowó rán ètò yìí lọ́wọ́ òun náà ni 1225727 kí prógráàmù kó lè máa tẹ̀síwájú. A kí àwọn sheikh wa nam Bashir ibn Abdulgani Abu Fatima òfé àrán abi Allah subhanahu wa ta'ala kó bá lọ rẹ̀ mí lórí dáadáa àti gbogbo wa lápapọ̀ lórúkọ mi àti gbogbo wa tá a wà ní orí ètò mi báyìí Abu Kudro àti ní orúkọ tèmi náà Abdulsalam Rafiu the Samtech àfáwà Abdulbasit àfáwà Abdulrahman kí Allah subhanahu wa ta'ala kó sọ ìpàdé wa díjọ́ mẹ́jọ. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.